kúlí bandọ̀dà fáàmì. kúlí Ilory wàlá istatalqa. bàbá bá ṣe wà á ní mi tọ́ bá bí gọ́rẹ̀ ọ̀bọ máa kókóró ọ̀bá bàdéńdé ọ̀bá gbogbo àwọn máyàn tá a máa ń ká àwọn ó ní kúlí. Ilory wàlá istatalqa bigeri qala ayyuqayil. ó ní lìlì lórí ṣe Adam àfìláyà lórí ni olùsùpá mi sọ nípa lórí gbàsẹ́kì Ádámà. wàlá bigeri qala ayyuqayil inna balagina bi zurana. ó ní kò rí ẹlòmíì tí ó lóun ọ̀sọ̀ nǹkan mi nípasẹ̀ Ádámù yàtọ̀ fi tí ń sọ yìí kò sí. kí ni nǹkan náà. inna balagina bi zurana. bí surana gbogbo gíga téèyàn adéláyé tá adéláyé balagina òun ni. wàṣàwà fílímì wálé fọ̀tọ̀ balagina fílímì wálé fọ̀tọ̀. àyìn sí Adam tó rúkọ jẹ́ àfa wa ká má sọ yìí tá à ń sọ ìyá sọ àbùsí ń pa rẹ ni. ká má sọ yìí tá à ń sọ ìyá sàbùsí nípa wọn ni. àyìn sí Adam. iná balagina bí surana. gbogbo tá à ń pè bẹ́ẹ̀ láyé balagina òun ló gbé wa débẹ̀ òun ló fi jàlálí àti ẹ̀tọ́ nílára bí ìgbà tí pẹ́pẹ́ bá ń wọ ọmọ rẹ̀ báyìí táṣì ó sì máa bọ́ sí lára á ní ìṣe òfìlẹ̀ àrídì. aláàdìbàlì wàmídú látúbálù ìsẹ̀ńdólè lọ. ìṣàwù òfìlẹ̀ àrídì kálẹ̀ àṣìbàlì wàmídú látúbálù ìsẹ̀ńdólè lọ. alimunna sàlùmọ̀ lẹ́sàyẹ́dìrì àrìjàlù ìsẹ̀ńdólè. alimu annakum bil ilmi akitabu jibalu ìsẹ̀ńdólè. alimu annakum bil ilmi akitabu jibalu ìsẹ̀ńdólè. bàbá wọn là kalẹ̀ zabu fili ardi. ìjọ tágbára ń bẹ tí wọ́n dìde wàhálà mà wọ́n á wọ kíláàsì látàárọ̀ láti máa sọ àwọn ọmọ pẹ̀lú tọ́lọ̀ fún wọn kò ní rántí oúnjẹ dọ̀sán tásìkò òun bá tó kọ́mọ̀sẹ̀ lọ́hùn ọ̀yà ẹ̀ka yìí la bí wọ́n bá ti ká ilé àtẹ́jọ́ tó dá wọn padà nù kíláàsì ìyí wọn tún bá dìrọ̀lẹ́ tí a bá ṣe ìtọ́ra ni ó tún bẹ̀rẹ̀ wàhálà lérí àwọn tí ó ṣe lẹ́sìn fún lálẹ́ wọ́n sì wàhálà ń lọ yéé ìgbà tágbà dé tọ́yẹ̀ wọ́n máa sinmi ọwọ́ agbé muhadara kalẹ̀ níjọ́ mọ́ndé ìgbà míì wọ́n wà á sínú ọgbà àti ọba wà ní ọgbà kíláàsì tó bá wọn ni wọ́n wọ̀ mọ́dà tó bá wọn ni wọ́n tìrìtì yín ń bọ̀ ya gbé muhadara kalẹ̀ ó ti lọ yéé ẹni tó pàṣẹ ọdún mẹ́rin tó ké tán ọgbà rọ́bíà onítòjì ké tòjì tán ọkà tòjì ẹ̀ tán ó wà dọjọ́ sáadà gẹ́gẹ́ bí àwọn tó ń graduate lọ́nà àtìwé náà ọjọ́ convocation kẹ́ńpé yìí táwọn náà dúró tí wọ́n máa ró tó o bá wò tí wọ́n bá bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ pé wọ́n ń sọ fún àwọn ọmọ yẹn ni pé ẹ ti dèyàn o. ìsàìdù nílìdọ́. ẹ ti fẹ́ fèsì challenges ẹ ń jáde lọ ní ojú ẹni tí ń sọ fún ọ ọmọ yìí pé ń pìpì àwọn tó bá dọjọ́ sáadà sí Ádámù wà dúró yóò máa fi àṣẹ ẹ̀hún sí wa lára yóò máa sọ pé ìsẹ̀yìndù nígbà ìsàìdù nílìdọ́. ẹ lọ ẹ palẹ̀ mọ́. ìtẹ̀yìndù nígbà. ìsàìdù nílìdọ́. máa fẹ́ palẹ̀ mọ́ ẹ̀ ń jáde lọ ẹ̀ ń lọ fèsì nǹkan ẹ̀ náà fèsì eréṣì challenges ẹ̀ gbọ́dọ̀ sójó
tó bá wí táwọn pé iṣẹ́ àbú. ìyá abútọ́lá ìlú fi sàbú fi àrètí káyà ṣìbàlì wà múlù látúbálù ìsẹ́yìn nìdá. iṣẹ́ àbú ẹ máa lórí ilẹ̀ ẹ máa lórí ilẹ̀. wà múlù látúbálù. gẹ́gẹ́ bí ọmọ kìnìún ní bọ́ sórí ilẹ̀ yóò mọ wa tí ọ̀jẹ̀ ni. wàmùdú látúbálù bàbá ni ẹ má fi yá ẹ má jẹ nǹkan kan bà yín lẹ́rù tí wọ́n bá bí yín tẹ́ mọ̀ yóò dé. alimunasa olùmọ lẹsà yẹdìrí ọrìjọ. ẹ lọ fọ́ màkà ẹ lọ fi màmá àwọn èèyàn èyí tí ọba sáwọn èèyàn tó tó èèyàn bẹ́ẹ̀ ẹ̀yìn ẹjọ́ ọ̀rọ̀ ọmọ fún wọn ẹ̀yìn ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀mí fún wọn. alimuhu anakọ filẹlẹmi akitọ òjìbá ẹ sọ fáwọn èèyàn tẹ bá dé àgbàmì ayé tẹ ń lọ o. akitọ òjìbá ló. ẹ sọ fún wọn pé òkè ní inú mà ẹ ṣe ní wọn fọwọ́ rọ́ sẹ́yìn nínú mà ẹ sọ pé kútùbí ni yóò àkítọ́ọ̀bù jìbá rẹ̀. ẹ sọ fún wa bẹ́ẹ̀ nínú mímọ́ bàbá ibi òkè ní nínú mọ̀. lọ́jà ń sọ yí pé. iná balagina bí surana wa ṣáwa fililimi walfadọ́ iná balagina bí surana wa ṣáwa fililimi walfadọ́ wa ṣáwa fililimi walfadọ́. ní mímọ́ àti tíjọ́lá sí Ádámù ni.